kí bàbá, mo kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, mo kí ẹ̀yin ènìyàn lọ́kùnrin lóbìnrin. Inú mi dùn láti wà láàrin wa lónìí nítorí pé èdè Yorùbá ó jẹ́ nǹkan tí èmi fẹ́ràn púpọ̀. Lóòótọ́ ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bí mi, ṣùgbọ́n ọmọ ọlọ́ra lè mí dẹ́. Inú mi sì máa ń dùn láti ní irú àǹfààní báyìí láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí èdè Yorùbá. Ní pàtàkì jùlọ ojúṣe ẹnìkan kan wá láti mú kí èdè Yorùbá kó gòkè àgbà, láti mú kí èdè Yorùbá kó di lọ́jọ́ sí ibi tí ó yẹ, láti mú kó ga, láti mú kí èdè Yorùbá kó di ohun tí gbogbo ènìyàn ó máa lò. Nítorí náà ẹ ṣé, mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí i, mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí mo ní láti wà láàrin wa lónìí. Mi ò ní gbà wá lákòókò, ṣùgbọ́n mi ò mọ̀ bóyá gbogbo wa là ń fi iyè sí nǹkan tí ààrẹ bá wa sọ látàárọ̀. Tèmi yàtọ̀ sí alága, èmi ti lóore ọ̀fẹ́ láti pàdé ààrẹ wa ní ìlú Ìbàdàn ní ọdún bíi mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n mi ò lóore ọ̀fẹ́ láti jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí. Ẹ má bínú o, téèyàn bá rí nǹkan tó dáa ó yẹ kéèyàn máa ṣe kí ni o, kó máa ṣùgbà rẹ̀. Bàbá, èmi jẹ́ fáànù yín láti ìgbà pípẹ́. Inú mi sì dùn pé lónìí mo padà wá ní oore ọ̀fẹ́ láti mọ̀ yín. Ẹ ṣeun púpọ̀. Chairman, ẹ má bínú, àmúlùmálà èdè ni màá lò láti fi sọ̀rọ̀. Ìdí ni pé mo wòye wípé àwọn tí wọ́n fẹ́ràn èdè fìtìfẹ́rìn wọ́n wà láàrin wa bí lónìí. Kì í sì ṣe gbogbo ènìyàn náà ló lè sọ Yorùbá dáadáa bí mo ṣe bẹ́ẹ̀ ṣe lórí ọ̀fẹ́ láti lè sọ níwọ̀n báyìí. Nítorí náà màá máa ṣe àmúlùmálà rẹ̀. Lákọ̀ọ́kọ́ mo fi ọpẹ́ fún Ọlọ́run ọba, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìyẹ̀wẹ̀ náà, ọba tí ó máa wà, ọba tó ti wà, tí ó máa wà, ọba tí ó sì máa wà nígbà tí ayé ò bá sí mọ́. Ọlọ́run ọba, mo ṣe ìbàrẹ̀ o. Ẹ̀yin akẹ́kọ̀ọ́, mi ò fojú rí náà yín, púpọ̀ nú ọ̀rọ̀ mi yóò dojúkọ yín. Ẹ̀yin òbí wa, ọ̀rọ̀ mi náà yóò tún dojúkọ yín náà pẹ̀lú. Káṣẹ̀ tó wá sọ ohun tí a lè gbé ṣe nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ohun tó yà mí lẹ́nu wípé àṣé tíṣà gan ni ààrẹ wa. Ẹ wo wọ́n ṣe ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó dùn mọ̀ràn ìmọ̀ràn yín. Àbí ta ni ògbádùn kan tó sọ lẹ́ẹ̀kan? Professor ni wọ́n ẹ ṣe o sà. Ó dáa, àkòrí ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ ṣe fún wa lónìí ni mo pè ní International Mother Tongue Day 2026, the place of AI in the development and preservation of Yoruba language, culture and traditions. Ìyẹn ni pé àyájọ́ àjọ̀dún èdè abínibí wa ti ọdún 2026 nínú ipò artificial intelligence ní AI. Artificial intelligence sì ni èdè àtọwọ́dá, òun là ń pè ní ìmọ̀ àtọwọ́dá. Ìyẹn ni pé ipò ìmọ̀ àtọwọ́dá nínú ìdàgbàsókè àti ìṣelọ́jọ́ èdè Yorùbá, àṣà àti ìṣe wa. Ní àkọ́kọ́, in every civilization, celebration often burdened by the need to remember history and traditions of people, engineer unprecedented development that can transform the society, propel the people to a specific way of thinking and orientation
and challenge future generations on common ideas, knowledge, which must be properly channeled to foster oneness. The same goes to the idea of celebration of International Mother Tongue Language Day, which was approved at the 1999 UNESCO General Conference. And since year 2000, it has been observed all around the world. Ultimately, so lédè ní pé gbogbo àwùjọ lápapọ̀ ló jẹ́ wípé ohun pàtàkì tó bá ń ṣúyọ láàrin wọn ló sábà máa ń jẹ́ nǹkan kan ló máa ń ṣokùnfà rẹ̀ láti mú kí àwọn ènìyàn kí wọ́n lè ṣe kíni o, kí wọ́n lè jọ ṣe àjọṣepọ̀, kí wọ́n lè jọ máa ṣe kíni o, wọ́n lè jọ máa kóra pọ̀ láti máa ṣe ìgbélárugẹ èdè àti àṣà àwọn ènìyàn bẹ́ẹ̀. Mo wá sọ wípé ní ọdún 1999 ni àjọ UNESCO nínú àpérò tí wọ́n ṣe lọ́dún náà ni wọ́n ti fi lélẹ̀ wípé a gbọ́dọ̀ máa ṣe àyájọ́ yìí láti máa rántí àwọn èdè abínibí wa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, over 400 languages ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ mélòó ló lè sọ èdè abínibí rẹ̀? Mélòó ló lè sọ èdè tirẹ̀? Tábà tiẹ̀ wá sọ, mélòó gan ló lè kọ èdè Yorùbá lẹ̀? Níbi tá a jọ tó kù sí yìí, mélòó ló wà ló lè kọ èdè Yorùbá, ló lè ka èdè Yorùbá? Ó ṣe pàtàkì láti máa ṣe kíni o, láti máa ka èdè wa, láti máa sọ, nítorí èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ. Bí èdè bá ti sọnù, ohun tó jẹ́ pé a ò lè ṣàwárí mọ́, òun ni ó pàdánù lọ́wọ́ wa ni. A ò ní pàdánù èdè Yorùbá o. Àdáhùn ni mo láàrin pàdánù èdè Yorùbá. Ẹ ṣeun. Èmi máa ń fẹ́ kí àwọn èèyàn máa tẹ̀lé mi nígbà tí bá ń sọ̀rọ̀. Màá mọ̀ bóyá lóòótọ́ lẹ̀ ń tẹ̀lé mi o, bóyá ẹ̀ ti fi mí lẹ̀ lémi nìkan pé máa nìṣó ṣáà máa jójó rẹ̀ jù. Rárá, ẹ má tẹ̀ ṣe bẹ́ẹ̀. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, mo máa tẹpẹlẹ mọ́ nǹkan kan. Màá tẹpẹlẹ mọ́ èdè Yorùbá, màá tẹpẹlẹ mọ́ ìdàgbàsókè, màá sì tún tẹnu mọ́ ipò ìmọ̀ tí a pè ní AI yìí, níbi tí a lè gbà mú lò láti fi ṣe ìṣelọ́jọ̀ àti ìdàgbàsókè fún èdè wa. Tí a bá ń sọ̀rọ̀ nípa èdè jẹ́ ohun tó wà fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́. Èdè wà fún kíni o, ìdánimọ̀, ìbánisọ̀rọ̀ àti kíni àti ìwúni lórí. Nígbà tí a bá wo àwùjọ wa dáadáa, á kíyèsí pé àwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ ní àwùjọ Yorùbá. Bí Yorùbá ṣe wá jẹ́ àwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó bẹ́ẹ̀, nǹkan kan ló yà wá sọ́tọ̀ kúrò ní gbogbo ẹ̀yà ènìyàn ní àgbáyé. Tí a bá ń sọ̀rọ̀, a lè lo ẹnu, a lè lo ọ̀rọ̀ wúrú báyìí láti fi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ yín bàbá wa? Ọ̀nà mìíràn òun ni ká tún lo kíni o, ká tún lo àmì ojú wa, aṣọ, ìgbésẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tún fi sọ̀rọ̀. Ìyẹn ni pé a ní ọmọ tó jẹ́ ọmọ ojú àti ọmọ etí ní ilẹ̀ wa. Ìyàtọ̀ wà láàrin wọn. Ọmọ tó bá gbọ́ èdè dáadáa kì í ṣe níbi tó ti ń lo èdè tó ti ń sọ̀rọ̀ lẹ́nu nìkan láti mọ̀, ṣùgbọ́n nígbà tó tí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ bá wò báyìí, ó yẹ kó ti mọ nǹkan tí bàbá ń sọ láì jẹ́ wípé kí ni o, wọ́n sọ̀rọ̀ jáde lẹ́nu. Ìyẹn la fi mọ ọmọ Yorùbá ní tòótọ́. Èdè Yorùbá tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ní orílẹ̀-èdè Nàìjíríà, a ní àwọn ìpínlẹ̀ bíi mélòó kan tó wà ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ní ilẹ̀ Nàìjíríà nígbà tí a gbé sọ. Ìyẹn ìpínlẹ̀ Èkó tí a wà yìí, Ọ̀yọ́, Ògùn, Oǹdó, Ọ̀ṣun àti abala kan lára àwọn kíni o ní Kwara, à ń sọ kíni o ní ìpínlẹ̀ Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá dé Kogi náà bákan náà, à ń sọ èdè Yorùbá bẹ́ẹ̀, àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni à ń sọ níbẹ̀. Ní ìpínlẹ̀ Niger náà bákan náà, à ń sọ èdè Yorùbá níbẹ̀. Kò wá mọ níbẹ̀ nìkan. Yoruba language is a force that goes beyond the shores of Nigeria. It is like a force that cannot be stopped.
Being a force, Yoruba language is spoken outside Nigeria. Yoruba language is spoken in Ghana, in Togo, in the Republic of Benin. It's spoken in Sierra Leone. It's spoken in Trinidad and Tobago, particularly. It's spoken in Brazil. I love that country as well. It's spoken in Brazil. Apart from Brazil, there is a town in America today called 𝗚𝘂𝗲𝗀𝗁𝗃. I don't know if you have heard about it. 𝗚𝘂𝗲𝗀𝗃 is replicating everything about Yoruba culture traditions in America. One thing that often amazes me is this. Why is it that people out there love our language more than we do? Èyí ṣe tó fi jẹ́ pé àwọn ènìyàn tó jẹ́ àtọ̀húnrìn wá wọ́n fẹ́ràn èdè wa ju bá ti fẹ́ràn rẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, fún bí ọdún bíi 6 bí 7 mo lóore ọ̀fẹ́ láti kọ́ àwọn ọmọ òyìnbó ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti ní UK ní èdè Yorùbá. Ẹ má jẹ́ ǹtàn yìí. Ìjọba Amẹ́ríkà máa ń gbé owó kalẹ̀ lọ́dọọdún fún àwọn ọmọ Amẹ́ríkà láti wá kọ́ èdè Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Bábáńbárí ẹ̀ ni wípé ṣé ẹ rí ibi tí wọ́n máa dé sí, oúnjẹ tí wọ́n jẹ, ìwọṣọ àti gbogbo ẹ̀, ohun tí wọ́n wá kọ́ náà ní kíni o, Yorùbá. Láti airport yẹn, ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ Yorùbá. Tó bá ti lè dé orílẹ̀-èdè Nàìjíríà báyìí, wọn ò gbọ́dọ̀ sọ èdè Gẹ̀ẹ́sì mọ́. Wọ́n lọ sọ́jà, wọ́n ṣe ìdúnàdúrà, wọ́n sọ̀rọ̀. Tẹ́ bá lórí ọ̀fẹ́, ẹ lè mú fóònù yín kẹ́ wo YouTube bí mo ṣe ń sọ̀rọ̀. Ẹ rí ọmọkùnrin kan tó ń pè ní Káyọ̀dé Òyìnbó lórí fọ́nrán yẹn. Ẹ rí níbẹ̀ àti ọmọbìnrin kan tó ń pè ní Títílayọ̀ Òyìnbó. I have taught over 50 students from America, Yoruba language. Ṣẹ̀rí Káyọ̀dé Òyìnbó yìí kò sí ìlú nílẹ̀ Yorùbá tí ó lè lò. Ìlú mélòó lẹ́yìn náà lóde? Ó gbọ́ ìlú. Bẹ́ẹ̀ ló mọ̀ ọjọ́. Bàtà, dùndún, bẹ̀bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ mọ ìlú tó jẹ́ bẹ́ẹ̀ ní akẹ́kọ̀ọ́? Rárá, nítorí pé drum set nìkan lẹ máa ń rí àbí? Ẹ nílò láti mọ ìlú ilẹ̀ Yorùbá. Títílayọ̀ yẹn kò sí lájàjọ òkun, òun náà lòun náà jẹ́. Nítorí pé níbikíbi tó bá ti ń ṣe nǹkan ayẹyẹ tó bá ti jọmọ́ ti Yorùbá, àwọn méjèèjì ni wọ́n wà bẹ́ẹ̀. Èdè Yorùbá wa òun ni wọ́n fi ń jẹun. Èdè Yorùbá wa ni wọ́n fi ń lògbà. Kí ló wá ṣàwá lédè tá a fẹ́ràn èdè wa? Ó jẹ́ nǹkan tó máa ń kọ mí lóminú ní gbogbo ìgbà. Mi ò mọ tó fà á. Mi ò mọ tó fà á. Ṣùgbọ́n láti mọ tó fà á, a nílò láti kọ́kọ́ lọ wo àwọn ìpele mẹ́ta kan. Ìpele àkọ́kọ́ òun ni òbí, our parents. Ìpele ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn ọmọ àti ọ̀dọ́. Ìpele ẹlẹ́ẹ̀kẹta òun ni ìjọba. Ìpele alákọ̀ọ́kọ́ òun ni òbí, the parent. Láti kọ́ ọmọ láṣà, láti kọ́ ọmọ lédè, láti mú kí ọmọ kọ́mọ àṣà àti ìṣe rẹ̀, ọwọ́ òbí ló wà. Bí òbí ò bá fẹ́ kí ọmọ rẹ̀ kó gbéde rẹ̀, kò sí bí ọmọ yẹn ó ṣe gbọ́. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Èdè tá a bá sọ sí ọmọ yóò kó àbúrò. Ẹ máa sọ èdè sí àwọn ọmọ nílé ẹ̀mí òbí wa. Ohun tó máa ń yà mí lẹ́nu ni pé àwọn èbó tá à ń sọ náà ń tá a pè ní Euro English. Àdàlú Yorùbá àti Gẹ̀ẹ́sì òun náà la máa ń sọ. Oya sit down there. Oya come and do your work now. Àbọ̀ tẹ̀ tí ì ṣe ni. Oya get up. Oya sit down. Ṣé you will see Mama Kíkẹ́ ní àwọn òyìnbó tá à ń sọ nìyẹn? Kí ló wá fà tá a lè gbéde tiwa ká máa sọ gbogbo ìgbà tí ò lè kọ́ wa lẹ́nu? Bí ọmọ wa bá gbéde Yorùbá ó kù sí wa lọ́wọ́. Àwa òbí a ní ojúṣe pàtàkì láti ṣe láti lè jẹ́ kí ọmọ kó mọ èdè abínibí rẹ̀. Tẹ́ ẹ̀ bá máa sọ nílé yóò ṣòro fún ọmọ yẹn láti mọ̀. The society owns the language, and if you take the society out
If you take the language out of the society, then language is never learned in a vacuum. You need a culture to sustain the vacuum of the language. You need a language to sustain the ideology propounded in the culture. Without these two, a man can never be a total man when it comes to his language and his tradition. Ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá wa, Yorùbá bọ̀, àwọn àgbà ló pa lóko, wọ́n ní nání, ohun aní là ń ṣe kí ni o, là ń nání, kí òwe yẹ kó jẹ́ tẹ̀yìn àgbà.